ẹjẹ nsọ díẹ̀ mbẹ ẹjẹ nsọ díẹ̀ kí wọ́n sọ ọ́nà tí ó gbà yìí Dr. Ridwan hafidhahullah àwọn èèyàn ti gífò fàtúwà ẹ má gbọ́dọ̀ fẹsẹ̀ yìí o àwọn èèyàn ti gífò fàtúwà lórí pé ìkúnlẹ̀ fún yàn ẹbọ ni ìfẹ́rí kanlẹ̀ fún yàn ẹbọ ni ìtẹ̀kọ̀kọ̀ fún yàn ẹbọ ni ó jù kọ́ ẹ̀yẹ̀ nìkan kúnlẹ̀ fún mi wọn náwó sí òkè ẹnìkan tẹríba ẹnìkan lóko sí ìtí ń sàlàyé wọn fẹ́ sàlàyé kó yẹ yí o sí mùjáràdù gbókúlẹ̀ yẹn náà lásọkọ́sẹ́bọ́ mùjáràdù gbórùkù kíní lásọkọ́sẹ́bọ́ mùjáràdù gbọ́tẹ̀kọ̀ kíní lásọkọ́sẹ́bọ́ a tọ́ba ṣe pẹ́ bọ́ ni àwọn àbúnáwó Yakubu náà ṣẹbọ àwọn oníjà àbúnáwó Yakubu àwọn ọmọ ya Yusufu tí gbogbo wọn wá fi ní kalẹ̀ níwájú wọn ṣẹbọ sáà nẹ́bí ọlọ́run wọn ṣẹbọ ọlọ́run tó wá pa màláíkà lẹ́nu bí ẹ̀bùn ní kalẹ̀ bàdámà tí o kò màláíkà bẹ̀rẹ̀ ní kalẹ̀ bàdámà ìtumọ̀ ẹni bọ́lọ̀ ń pàṣẹ káwọn màláíkà ṣẹbọ ìtì àwọn sàlàyé bẹ́ẹ̀ ni pé ìfẹ́rí kalẹ̀ fún yàn ní ti kíkí ìrùkú fún yàn ní ti kíkí ìtẹ̀kọ̀kọ̀ fún yàn ní ti kíkí kì í ṣẹbọ torí pé wọ́n yọ kó nù ẹ̀sìn o ẹ̀bọ sí kíni ìṣèkíní yẹn kì í ṣe kíni ìgbà tí ó tó dẹ́bọ nígbà. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Atọ́rọ kí a ti gẹ̀fẹ́ Nabi Muhammad sallallahu alaihi wasallam, ike Allah azza wa jal, atọ́rọ ilé ìjọ tẹ́rẹ kuma bá Nabi Muhammad, kuma bá wọn ra lè rẹ̀ kó sì ma bá wọn sọ̀hábà rẹ̀. Ẹyọ ma yíwa nínú Islam lórí súnà Nabi Muhammad sallallahu alaihi wasallam, akirawa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am, gẹ́gẹ́ bá ti máa sọ pé inú dára tẹ̀lé ṣe fún barakallahu fikum òun ni pé àwọn olóyè bí èyí tá à ń sọ láti fi ṣàlàyé san lọ́wọ́ ẹ̀dá ẹ má ṣàmù bá wa tán kákẹ́ àǹfààní rẹ̀ kó lè bá ṣe kí ni kó lè bá kárí. Gbogbo ara gbọ́n tí Dr. Imran Abdulmajid Eleha sọ lórí àlámọ̀rí kan tí tó ti ṣe díẹ̀ nítòsí wá ń bí so tí ìkànnú àwọn àfà oníkútúbà so ti ìlú Èkó oye Dr. Ridwan oye tí wọ́n dálẹ̀ nígbà kan nípa ọ̀rọ̀ ìkúnlẹ̀ kò ṣe ìkúnlẹ̀ so nípa ọ̀rọ̀ ìpèsè àlè ìkúnlẹ̀ kíyàn àbálè dọ̀bálẹ̀ kíyàn àbálè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tọ́yìb Sheikh Imran Abdulmajid Eleha ẹ̀ ń sọ pé àwọn èèyàn ṣì Dr. Ridwan ipe wọ́n ṣì wọ́n gbọ́yé so ipe wọ́n gbọ́ wọn yé dáadáa ipe àwọn èèyàn gbọ́ wọn yé dáadáa ipe yóò dá káwọn èèyàn lọ tún ọ̀rọ̀ wọn gbọ́yé so torí ìbéèrè tí ẹni tí wọ́n béèrè lọ́wọ́ yín béèrè oye wọ́n sọ fún yín pé ìkànnú àwọn àfáà súnnà sọ pé èèyàn lè máa kúnlẹ̀ kíyàn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ṣé rí béèrè tẹ́nìyẹn béèrè yẹn oye so Dr. Ridwan wọ́n ṣe kí ni wọ́n fi rinlẹ̀ bẹ́ẹ̀ so Dr. Ridwan so wọ́n àjáza kíyàn máa kúnlẹ̀ dó ìjáza wọn kò ní ìtumọ̀ náà so torí àwọn èèyàn wọ́n jáde wọ́n sì ṣe kí ni wọ́n sì dá gbogbo àwọn ọ̀rọ̀ wọn àti àwọn claim wọn sì dànù oye but ìsọ pé kí àwọn èèyàn lọ tún Dr. Ridwan gbọ́ oye so ó túmọ̀ sí pé ìgangan lẹ́ẹ̀tẹ̀lé kí ni tí ẹni yìí sọ nígbà tí wọ́n fi sọ̀rọ̀ yìí tí àwọn èèyàn fi dìde tì wọ́n oye táwọn èèyàn fi jáde tì wọ́n pé rárá so kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ so bí kéèyàn fẹ́ da in tí àwọn àfà tí wọ́n ti ṣe kí ni tí wọ́n ti gbìyànjú rẹ̀ ńlẹ̀ Yorùbá tá lọ́bẹ̀ẹ́dá sì ti fún wọn ṣe bí kéèyàn fẹ́ wá dànù oye so Dr. Ridwan so wọ́n ń gbìyànjú like wọ́n ń wá gbogbo ọ̀nà láti fẹ́ jẹ́ káwọn èèyàn rí i pé so ìkúnlẹ̀ tọ́ nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ oye báyìí sìn nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n ṣe kí ni tí wọ́n sọ gẹ́gẹ́ bí ìjà sí wípé wọ́n ń wá gbogbo ọ̀nà láti jẹ́ kí àwọn èèyàn rí i pé ìdọ̀bálẹ̀ ó lẹ́tọ̀ọ́ nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n ṣe kí ni tí wọ́n sọ
so àmọ́ o wọ́n sọ pé kéèyàn yíká ọ̀tún kéèyàn yíká òsì gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe nílẹ̀ Yorùbá yẹn náà wọ́n ní kò dáa. So àwa béèrè lọ́wọ́ wọn pé tọ́ akramakumullah kí ni ẹ̀rí yín pé ìyíká ọ̀tún ìyíká òsì ò dáa? Oye ẹ̀rí ń bẹ fún yín pé ká tẹ̀ kíyàn ká kúnlẹ̀ kíyàn ipe kò dáa ipe haramu ni, so ìgbà náà sọlẹ́mù kọ́. Oye so tọ́ kí wá ní ẹ̀rí yín pé ká yíká ọ̀tún ká yíká òsì ò dáa? So kò sẹ́rí fún wọn. Oye kò sẹ́rí fún wọn. Wọ́n dẹ̀ ń philosophize lórí kíni lórí àwọn ẹ̀rí kọ̀ọ̀kan tó wá nípa pé kò lẹ́tọ̀ọ́ ká máa ṣe kíni ká máa tẹ̀ kíyàn. Oye barakallahu fikum ẹ̀mí wa nínú ẹ̀sìn wa gẹ́gẹ́ bí a ti ń sọ fúnra wa lórí fundraising tí a ń béèrè fún, so tá sọ pé a fẹ́ fi ralẹ̀ fún lékewà àti mọ́ṣáláṣí tá sọ pé ilẹ̀ náà ń lọ fún 14 million naira. Walhamdulillah lọ́wọ́lọ́wọ́ báyìí Allah bẹ̀ẹ́dà ní kí a ti ṣe kíni Allah bẹ̀ẹ́dà ní ká ti rí 8.5 million naira nínú 14 million naira. Alhamdulillah tó ń túmọ̀ sí pé in tó kún wájú wa nísìn bí 5.5 million naira ló kún wájú wa. Ẹ̀mí nínú ẹ̀sìn wa abẹ́ Allah bẹ̀ẹ́dà kó má ṣàbàwà sàn ilẹ̀ sàn lórí láyé bí àti lálkìyàmà. Èyí tó kún náà àwa náà lágbìyànjú rẹ̀. Ẹ̀yin tí Allah bẹ̀ẹ́dà bá ṣe ìkúnlọ́wọ́ fún nínú arziki tó bá ṣe gbàláyè fún nínú arziki ẹ má ṣàbàwà dá sí o fi sabilillah nítorí Allahu azza wa jal. So ẹni tó bá ṣe ní sadaqatun jariyah tó fẹ́ ṣe náà ó lè bá wa fi dá sí kí Allah bẹ̀ẹ́dà má ṣàṣàn wá ní ẹ̀san olóore. Àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmad Yusuf. Náà lórí ọ̀rọ̀ ti àwọn ọmọ ya Annabi Yusuf àti àwọn òbí rẹ̀ ó yé báyìí, so gbogbo àwọn àfáàlẹ̀ ẹnu wọn kò lórí pé so sùjúdù tí Allah bẹ̀ẹ́dà tó sọ nípa àwọn ọmọ ya Annabi Yusuf ipe sùjúdù tahiyya ni gbogbo ẹnu àwọn àfáà ló kò lórí rẹ̀. So àmọ́ ẹnu wọn wá ṣọ̀tọ̀tọ̀ lórí pé kí ni sùjúdù yẹn gangan ipe ṣé ìforíkanlẹ̀ yìí ni, so wọ́n ní yapa ń bẹ̀ yẹn. Oye wọ́n ṣe kí ni wọ́n ní yapa ń bẹ̀ yẹn, so ẹnu wọn ò kò lórí pé orí báyìí ni wọ́n fi forí kanlẹ̀. Oye nítorí nípìnlẹ̀ ìforíkanlẹ̀ yìí oye kéèyàn fi orí rẹ̀ kó fi kanlẹ̀ fún nǹkan míì yàtọ̀ sí Allah bẹ̀ẹ́dà nípìnlẹ̀ ẹbọ ni. Oye báyìí so oye so fún ìdí eléyìí so in tó ṣe kókó jù nínú àwọn ọ̀rọ̀ yìí tẹ́ sọ yìí òun náà ni ìsọ pé wọn gbọ́ Dr. Ridwan wọn gbọ́ wọn yé rárá, kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. So ẹ̀yin gan ni ẹ̀ ń bùkátà sí wípé kẹ́ review in ti Dr. Ridwan tí wọ́n ṣe kíni tí wọ́n sọ lórí àlámọ̀rí yìí, so kẹ́ wá fún àwọn èèyàn ní proper answer èsì tó lẹ́tọ̀ọ́ lórí rẹ̀, nítorí Dr. Ridwan gbìyànjú kí wọ́n rí gbogbo bí wọ́n ṣe lè fi kíni bí wọ́n ṣe lè fi rinlẹ̀ pé àbí wọ́n ṣe lè sọ fáwọn èèyàn pé àníṣe ẹ lè máa kúnlẹ̀ àníṣe ẹ lè máa dọ̀bálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So but wọn kàn rí ẹ̀rí kankan tó fìdí múlẹ̀ fi ṣe nǹkan yẹn ni. Kí Allah bẹ̀ẹ́dà kó ṣàánú. Na'am barakallahu fikum.